Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò ohùn àánú wa yìí, òun la ti ń ṣíra wa létí. Ibẹ̀ la ti ń gbára wa níyànjú. Ibẹ̀ la sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ìpínlẹ̀ ayé rẹ ò ní pinyìnkìn lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú ń tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Amúkùn ẹrù ẹ wọ́. Ṣé ẹ ṣàìmọ̀ pé wíwọ́ ẹrù lókè, ìmúkùn ẹsẹ̀ rẹ̀ ló fa sábàbí? Béèyàn bá ṣàfà ìfà tó kọjá bó ṣe yẹ, ìpínlẹ̀ olúwa rẹ̀ ò ní ẹjẹ́ àṣetọ̀pinpin rẹ̀. Bọ̀dá kan wà tí mo mọ̀ ní ìlú Àkúrẹ́ nígbà kan rí. Bọ̀dá àsìkò láyé nìnagijẹ tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí. Bọ̀dá yìí jẹ́ gbajúgbajà ní gbogbo agbègbè náà. Ó sì jẹ́ ẹnìkan tó lọ́yàyà púpọ̀. Ó sọ kinní kan fún mi nígbà náà, ní èyí tó jẹ́ kí n mọ̀ pé ó yẹ kí èèyàn ronú dáadáa kó tó gbàdúrà, nítorí pé ìrì a máa dèpè, ìrì àná ó sì lè wá dẹ̀gún ìpìlẹ̀ téèyàn ó máa rù káàkiri. Bíbélì pé púpọ̀ púpọ̀. Ibẹ̀ láti rí ìkà pé àwa ọmọ Ádámọ̀ ò màdúà àgbà. Ọpẹ́lọpẹ́ ẹ̀mí mímọ́ lára wa, òun ló ń bá wa túmọ̀ àdúrà wa ní gbogbo ìgbà. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ire òun ló ti dèpè ọjọ́ tí ń gorí ọjọ́ lọ. Bọ̀dá tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ti gbàdúà. Àdúrà sì ti fẹ́ẹ̀ tán nílé aládùúà. Kókó kan ní máa tẹnumọ́ nígbà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Máa gbàdúrà fún àlùyọ. Ó ti gbààwẹ̀. Àìjẹun déédéé sì ti dá ìsàn sára rẹ̀. Ohun tí wọ́n ń sọ fún un ni pé ogun ìdílé ló ń bá a fínra. Ẹ wò ó, ogun ìdílé ni o. Bẹ́ẹ̀ ogun ìdílé sì kọ́. Ogun tó ń bá a fínra ni mo pè ní ogun ìrédèpè. Jẹ́ ṣàlàyé fún ọ lọ́nà tí ó gbà yé ọ. Ẹ wò ó, gbajúmọ̀ ni bàbá tó bí bùrọ̀dá àsìkò láyé. Iṣẹ́ aago títúnṣe oníṣẹ́ bàbá tí mò ń sọ̀rọ̀ náà. Ní àkókò tí bàbá tó bí bùrọ̀dá àsìkò láyé wà ní Ṣàngó Òde, òun lọ̀gá láàrin àwọn tó ń tún aago ṣe nígbà náà. Ìyẹn aago ògiri, wọ́n sì mọ̀ jáléjáko bí ọ̀kan gbòógì nínú àwọn tó ń tún aago ṣe. Ọmọọṣẹ́ bàbá tí mò ń sọ yìí ó pò lọ jàrá. Bùrọ̀dá àsìkò láyé yìí òun sì ni ọmọ àkọ́bí tí bàbá rẹ̀ bí. Ẹ wò ó, nígbà tí wọ́n bí bùrọ̀dá àsìkò láyé, inú bàbá yìí dùn púpọ̀ púpọ̀ wípé ọkùnrin òun làkọ́bí òun. Ẹ wò ó, gẹ́gẹ́ bí ohun tí ẹ̀mí mọ́ ṣàwárí rẹ̀, ní ọjọ́ tí wọ́n ń ṣe ìsọmọlórúkọ bùrọ̀dá àsìkò láyé, bàbá rẹ̀ fi ọwọ́ ọ̀tún fa ẹnu rẹ̀, ó sì tutọ́ sí lẹ́nu, ó sì súre pé ọmọ mi, bí mo ṣe gbajúgbajà yìí, bẹ́ẹ̀ nìwọ náà ó ṣe gbajúgbajà o. Mo fi ṣe aago títúnṣe ilé ọ lọ́wọ́ lónìí lẹ́yìn ọjọ́ 8 tó wáyé. Kò ní fi ṣe o iye àwọn tó bá ń ṣiṣẹ́ náà. Ó ṣiṣẹ́ yìí ó sì tayọ nínú àwọn tí ń ṣiṣẹ́ aago. Ẹ wò ó, gbogbo àwọn tó wà níbẹ̀, àwọn ló fàṣẹ lé àdúrà tí bàbá yìí gbà lọ́jọ́ tá à ń wí yìí. Ní àsìkò tí bàbá yìí ń gbàdúrà, àdúrà gidi ló ń jábọ́ lẹ́nu rẹ̀ lóòótọ́ o. Ṣùgbọ́n ǹjẹ́ bàbá yìí mọ ohun tí ń jẹ́ ìgbà àti àkókò? Ìgbà ti kọjá lórí àdúrà bàbá yìí. Bẹ́ẹ̀ àkókò ti sọ àdúrà náà dèpè. Ẹ gbọ́ ná, àwọn mélòó ló ń lo aago aláfọwọ́yí? Ẹni bá sì lóhùn ó ṣiṣẹ́ aago títúnṣe là, ó di dandan o kó nítọ̀ ń gbalẹ̀ ibòmíì lọ. Àbẹ́ẹ̀rí, àdúrà ọjọ́ sí ó ti wá dẹ̀gún kíkorò. Iṣẹ́ àṣelà ìjọ́ sí ó ti wá di iṣẹ́ àwọn tó kúrẹ̀tẹ̀. Bàbá yìí sì ti fàdúà dé ayé àkọ́bí ọmọ rẹ̀, ó ti fi dè mọ́ iṣẹ́ yẹpẹrẹ. Àánú Ọlọ́run sì nìkan ló kù o tí ó mú kí bùrọ̀dá àsìkò láyé ṣàṣeyọrí nínú ayé yìí. Kì í kú ṣe gbogbo àdúrà bàbá rẹ̀ ní òkú gbà lé lórí. Bàbá rẹ̀ sọ pé yóò jẹ́ gbajúgbajà. Bẹ́ẹ̀ sì ni o, bùrọ̀dá àsìkò láyé gbajúgbajà ni, ṣùgbọ́n gbajúgbajà nínú òṣì. Ṣé wá rí báyìí pé bó tilẹ̀ jẹ́ pé ogun ìdílé náà ni wọ́n pè é pé ó ń bá a jà, àìdárú ogun ìdílé tí ń bá a jà á mọ̀ kò jẹ́ ó mọ̀nà àbáyọ. Ẹ má jẹ́ àgbàgbé ohun tá à ń ṣiṣẹ́ lé lórí o. Amúkùn ẹrù ẹ wọ́. Ṣé ẹ ṣàìmọ̀ pé wíwọ́ ẹrù lókè, ìmúkùn ẹsẹ̀ rẹ̀ ló fa sábàbí? Béèyàn bá sì ń ṣàfàìfà tó kọjá bó ṣe yẹ, ìpínlẹ̀ olúwa rẹ̀ òun ni ẹjẹ́ àṣetọ̀pinpin rẹ̀. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Ní àwọn ọdún kan sẹ́yìn,
mọ́mì kan jẹ́ ọmọ ṣọ́ọ̀ṣì wa lẹ́yìn bí ọdún méjì tá a jọ ń lọ ṣọ́ọ̀ṣì kan náà mo wòye pé mọ́mì yìí ò ní tẹ̀síwájú kankan tó yantiri orí ọ̀fẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa nìkan òun ló mú un rìn nínú ìfọ̀rọ̀wérọ̀ tá a jọ ṣe lọ́jọ́ kan ibẹ̀ ni mo ti mọ irú ogun tó ń ja ìgbé ayé mọ̀mọ́ yìí ẹ wò ó nínú ìwádìí mi àti ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ mo mọ̀ dájú pé ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ amúkúnni ìsàlẹ̀ lọ̀rọ̀ rẹ̀ ti wọ́ pátápátá ẹ wò ó lásìkò tá a bí mọ́mì yìí bàbá rẹ̀ ò mọ̀nà ṣọ́ọ̀ṣì débi wípé yóò darapọ̀ mọ́kàn nínú wọn nígbà tọ́jọ́ mẹ́jọ sì pé tá a sọ mọ̀mọ́ yìí lórúkọ bàbá rẹ̀ pé àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń mẹ́mu pọ̀ àtàwọn tí wọ́n jọ ń ṣe mítìnì ẹgbẹ́jọdá nígbà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ nígbà tó gogoro wọra tán bàbá rẹ̀ gba ìkókó yìí lọ́wọ́ ìyá rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí í ṣe ìsọmọlórúkọ lóní rẹpẹtẹ wọ́n sì ṣe bí wọ́n ti fẹ́ ṣe gbogbo èròjà bíi obì atare orógbó iyọ̀ omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni wọ́n lò bí àṣà wa Yorùbá ẹ má ṣì mí gbọ́ o wọn ò sọ pé bí wọ́n ṣe lo àwọn nǹkan wọ̀nyí ò dáa o nítorí ìdájọ́ ẹnikẹ́ni ò sí lọ́wọ́ wa ṣùgbọ́n ohun kan tí àwọn òbí mọ́mì yìí ò mọ̀ ni pé lọ́jọ́ tí wọ́n dán irú èyí wò ni wọ́n ti gbé ogun kan tí mo pè ní ogun carry over wọnú ayé ọmọ wọn àtọjọ́ yìí gan láyé mọ́mì yìí ti wọ ẹ̀rọ bí àṣà àwọn eléèbó nítorí pé gbogbo àìfàìfà tó bàbá rẹ̀ gbogbo káfà kó má tora gbogbo ẹ̀gún alátẹ̀lé pátápátá àwọn jàwàjáwà wọ̀nyí ni wọ́n sì ti dà sáyé ọmọ náà lọ́jọ́ tí wọ́n sọ lórúkọ ǹjẹ́ tiẹ̀ ń ṣàkíyèsí àwọn pásítọ̀ ọlọ́gbọ́n bí wọ́n bá ń ṣe sọmọ lórúkọ ọmọ ara wọn àwọn pásítọ̀ yìí wọ́n á máa pe àwọn ọ̀rẹ́ wọn míì tó jẹ́ pásítọ̀ kí wọ́n wá bá wọn sọ ọmọ wọn lórúkọ kí ló dé táwọn wọ̀nyí ò ṣiṣẹ́ fúnra wọn ṣebí pásítọ̀ ni wọ́n ó ṣe ní láàánú pé ọwọ́ táwọn ènìyàn fi ń mú ìpìnlẹ̀ ò dáa rárá ẹ wò ó kò sí ohun kan láyé tó tún ṣe pàtàkì bí ìpìnlẹ̀ ọ̀nà tá a gbà lóyún ọ̀nà tá a gbà fi bímọ àti àṣẹ tó gorí ẹ̀dá tuntun tó ṣẹ̀ṣẹ̀ wọnú ayé àwọn wọ̀nyí dàbí ìpìnlẹ̀ tá a mọ lélé lórí ohun tá a sì fi ṣèpìlẹ̀ òun ni ó sọ bí ohun tá a bá gbélé lórí yóò ṣe nítumọ̀ tó ìwọ olùgbọ́rọ̀ mi jẹ́ bí oníbèrè kan nínú gbogbo wa tá a nípìnlẹ̀ rẹ̀ pé pérépéré tí nǹkan kan ò sì faragbọ́n ìwọ náà wo ṣàkún ọ̀rọ̀ dáadáa ó jẹ́ lóòótọ́ ni pé oṣù àtàjẹ́ ló ń bẹ ń di ọ̀rọ̀ rẹ ó yẹ kí gbogbo àdúrà rẹ tó ti ń gbà láti ọdún yìí pẹ̀lú àwẹ̀ rẹ tí ò dáwọ́ dúró yìí ó yẹ kó ti rán àwọn oṣù àtàjẹ́ wọ̀nyí lóko bòmíì ó ṣe àwọn arógo gbogbo ni ṣé àwọn àwẹ̀ rẹ àtàdúrà rẹ ọdọọdún àtọṣoṣù àtọjọjọ́ àtòníwákàtí ṣé ìyẹn náà ò tí ì tó ni láti palẹ̀ wọn mọ́ ò bá ṣe gàyàná fáwọn àwẹ̀ àtàdúrà yìí tí ò túrú kankan lára àwọn ẹ̀mí òkùnkùn kó o dojú àdúrà kò pìnlẹ̀ ayé rẹ̀ gbàdúrà lórí àwọn tó mọ̀ nípa ìbí àti ìdàgbà rẹ̀ kó o sì sọ fọlọ́run kó tú àwọn àṣírí ìkọ̀kọ̀ fún ọ lórí ìpìnlẹ̀ ayé rẹ̀ bó o bá dojúkọ ogun tí mò ń sọ yìí fọ́jọ́ méje péré ó di dandan kó o rí ìyípadà má jẹ́ kí ìgbésẹ̀ yìí kó pẹ́ kó tó ṣe o nítorí pé amúkùn ẹrù ẹ wọ́ ṣé ẹ ṣàìmọ̀ pé wíwọ́ ẹrù lókè ìmúkùn ẹsẹ̀ rẹ̀ ló fa sábàbí bí èèyàn bá ṣàfàìfà tó kọjá bó ṣe yẹ ìpìnlẹ̀ olúwa rẹ̀ ò ní ẹjẹ́ àṣetọpinpin rẹ̀ ẹjẹ́ àgbàdua ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí ètò ti ọ̀sẹ̀ yìí mo gbàdúà pé ní orúkọ jésù ọlọ́run ó dáwọ́lé ìpìnlẹ̀ ayé rẹ̀ gbogbo ohun tó dìbàjẹ́ níbẹ̀ òun lọ́lọ́run ó ṣàtúnṣe rẹ̀ báyìí ni mo gbàdúà ní orúkọ jésù kristi olúwa wa àmín. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni pé pásítọ̀ Sam Adéọ̀ṣun sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ títí dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbé nínú àánú ọlọ́run.